Ẹ kú ìrọ̀lẹ́ o, ìròyìn kàyéfì ló dé sí etí ìgbọ̀yín lórí ètò ọmọdé lólórin àwọn àgbà lónìtàn. Evelyn Adépọ̀jù lóníròyìn yín. Kò sóhun tó le tí kì í rọ̀ o, Ródó pẹ̀lú tòmátò padà di yẹ̀yẹ́ ṣùgbọ́n ẹran ń bínú lọ́wọ́. Bí ewédú ti ya yẹ̀yẹ́ tó, bẹ́ẹ̀ ni àmàlà ń bá ewédú bínú. Èyí tún ga o. Gbogbo àwọn èkúté ilé ni wọ́n ń pariwo pé àwọn ò rí nǹkan fẹnu gbá mọ́ nínú ilé o. Ìkúnlẹ̀ abiyamọ o, adájọ́ ti dájọ́ fún èkúté pé ó pa aáyán nínú ilé, a ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ o. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wa rèé o. Ní ọjà Agbọ́njẹ̀ ní ìlú Òkè o, tí ẹ bá rí i bí Ródó pẹ̀lú tòmátò ṣe lọ bó ṣe pọ̀ lọ́pọ̀ yanturu débi pé ewúrẹ́ ń jẹ tòmátò lójú ọlọ́jà, ọlọ́jà ò sì lé e. Tẹ bá dé ọjà Agbọ́njẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, Ródó pẹ̀lú tòmátò ti di pọ̀ǹtọ̀yàmú olóko ògbówó fólóko, ṣùgbọ́n ẹran ni ò ṣe é tọ́. Ńṣe ni Bẹ́síkẹ́ ń ṣẹ́jú sí àwọn ènìyàn pé ẹ máa bọ̀, èmi wà níbí, èmi ò wọ́n o. Pọ̀nmọ́ tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tún ń gbé sórí àmàlà gan nísìn lọ́wọ́lọ́wọ́ báyìí kò tún ṣe é tọ́ mọ́. Àfi k'Ọlọ́run ó gbà wá ni. Ẹ tètè gbéra ẹ̀yin òbí wa nílé, ó di ọjà Agbọ́njẹ̀ kí ẹ lọ ra Ródó pẹ̀lú tòmátò. Ṣùgbọ́n ẹ dákun, mo bẹ̀ yín, ẹ má tó ẹran. Tó bá tiẹ̀ ṣeé ṣe, ẹ lè dé ìdí Bẹ́síkẹ́ torí òun náà tó lórí àmàlà. Bí ewédú ti ya yẹ̀yẹ́ tó, bẹ́ẹ̀ ni àmàlà ń bá ewédú bínú. Ewédú pọ̀ o, ó ti pọ̀ lọ́pọ̀ yanturu débi pé tẹ́ ẹ bá dé ọjà Agbọ́njẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ ó rí ewédú bí ó ti pọ̀ tó lọ́dọ̀ àwọn olùtajà. Nígbà tí mo dé ọjà ni mo bá rí i pé àwọn olùtajà wọ̀nyí kò mà polówó ewédú wọn. Ìjẹ́ kí ni ìdí? Ni mo bá bi ẹnìkan tí mo rí tí ń ta ewédú, mo bá béèrè wípé kí ni ìdí tí àwọn ará ọjà kò fi polówó ọjà wọn. Ni wọ́n bá tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ wípé ṣẹ́yìn ò tí ì gbọ́ ni pé ewédú ti pọ̀ lọ́pọ̀ yanturu tó bẹ́ẹ̀ tí àwọn olùtajà kò fẹ́ lè gbowó lọ́wọ́ àwọn oníbàárà wọn. Ṣùgbọ́n èlùbọ́ ńkọ́ kò mà ṣe é tọ̀. Gbogbo àwọn èkúté ilé ni wọ́n ń sunkún pé àwọn ò rí nǹkan fẹnu gbá mọ́ nínú ilé. Báwo ni gbogbo èkúté ilé ò ṣe ní máa sunkún pé àwọn ò rí nǹkan fẹnu gbá mọ́ nínú ilé? Níwọ̀n ìgbà tí ohun gbogbo wọn tó le koko, tí àwọn nǹkan kọ̀ọ̀kan kò tiẹ̀ ṣe é tọ́ rárá. Torí ìdí èyí ni àwọn ènìyàn fi ń pa ohun ìní wọn mọ́. Torí èkúté ilé gan ò gbádùn mọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn gan ti gbọ́n, wọ́n ti mọ̀ pé àwọn ènìyàn ń pa nǹkan wọn mọ́. Torí rẹ̀ ni wọ́n ṣe kọ́ iṣẹ́ túlétúlé kún iṣẹ́ wọn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ńkọ́, ẹnu wọn ń gbẹ ni, wọn ò rí nǹkan fẹnu gbá mọ́. Wọ́n wá ń sunkún. Èèyàn gan ò tí ì rí nǹkan fẹnu gbá ká tó wá sọ tèkúté ilé. Àfi k'Ọlọ́run ó ṣàánú wa ni. Ìkúnlẹ̀ abiyamọ o, adájọ́ ti dájọ́ fún èkúté pé ó pa aáyán nínú ilé, a ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ. Ẹ tiẹ̀ jẹ́ ká bira wa náà pé ṣé oúnjẹ tí èkúté ń jẹ ni aáyán ń jẹ ni, àbí iṣẹ́ wọn ló papọ̀? Torí iṣẹ́ kan náà ni wọ́n jọ ń ṣe. Iṣẹ́ túlétúlé ni iṣẹ́ tí wọ́n yàn láàyò. Àwọn méjèèjì yan ní í ṣiṣẹ́. Ní ọjọ́ kan, èkúté pẹ̀lú aáyán ti sọ fún ara wọn pé àwọn ò ní ṣe iṣẹ́ ní ọjọ́ náà. Wọ́n jọ sọ̀rọ̀, wọ́n ní àwọn ti gbọ́. Ilẹ̀ ọjọ́ kejì mọ́ ni aáyán bá gbéra, ó di ibi iṣẹ́. Èkúté náà bá gbéra. Wọn ò mọ̀ pé àwọn méjèèjì jọ dalẹ̀ ara wọn ni. Èkúté bá rí aáyán nínú ilé tí èkúté lọ ń tú, ló bá pàdé aáyán. Wọ́n bá ń jọ jìjàkadì lórí pé wọ́n dalẹ̀ ara wọn. Èkúté bá pa aáyán. Àwọn ẹbí aáyán bá lọ pe adájọ́ wá fún èkúté láti ṣe ìdájọ́. Ìròyìn kàyéfì wa kò ní jù báyìí lọ. Orúkọ tèmi ni Evelyn Adépọ̀jù. Ó dàbọ̀. Ó ti bọ̀. Ọmọdé lólórin. Àwọn àgbà ló nìtàn. Ọmọdé lólórin. Àwọn àgbà ló nìtàn. Tọmọdé bá kọyán àná. Àwọn